adùn tí mo rí níbi iṣẹ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi, mo dúpẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ tó bí mi, mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Gbàdàmọ́sí Ògúnníran Ẹgbẹ̀jì, mo dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí mi náà Lawal Ògúnsínà Ẹgbẹ̀jì, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Sẹ́rí ìdí mo kọ́ rí ni pé tí ó dùn mọ́ ju mi iṣẹ́ yìí láyé ìmọ̀ wípé Ọlọ́run lè ṣe fún oníṣègùn. Àkọ́kọ́ nígbà náà lọ́hún ti pẹ́ ọ̀rọ̀ tí mo ń sọ àìtí inú igbó ni gbogbo bí wàá gbà náà kò tí sẹ́ni tó tí ì débi gbà náà. Àwọn World Health Organization wọ́n pè nígbà yẹn kòkòrò kògbóògùn yẹn àti kọ́ọ̀fẹ́ ó ti dé ńgbà náà tó ti lágbára. So wọ́n wá pè pé àwọn ń wá oògùn ìbílẹ̀ tó lè ṣiṣẹ́ fún ikọ́ ọ̀fẹ́ tàbí kòkòrò kògbóògùn. Ìgbà tí wọ́n wá pín kan Ọ̀yọ́ state ìgbà náà tí kọ́ ọ̀fẹ́ ìlọ kan Ọ̀yọ́ state. Èmi sì ni mo jẹ́ chairman ní gbogbo Ọ̀yọ́ state association nínú ẹgbẹ́ ìṣègùn nígbà náà. Ẹgbẹ́ yẹn wọ́n dálẹ̀ l'Àbújá ńgbà yẹn náà. Tọ́ nígbà náà lọ́hùn èmi bẹ̀rẹ̀ sí gba apẹ gbogbo àwọn oníṣègùn Ọ̀yọ́ state Òkè Òní Òkè Ògùn Ìbàdàn gbogbo olùkọ́ àgbẹ̀ tó wà Ìbàdàn gbogbo Ògbómọ̀ṣọ́ ní ata gbogbo rẹ̀ a ní kó máa fo oògùn lẹ̀. Oògùn tí bá máa kálukú bọ̀ kó ṣiṣẹ́ fún ikọ́ ìjọba ń béèrè rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nítorí bá iṣẹ́ ìbílẹ̀ jẹ́nu ọ̀pọ̀lọpọ̀ náà lóògùn ṣùgbọ́n ẹ̀rù ń bá àwọn ni wọ́n gba ìdí oògùn àwọn lọ a pè wọ́n wọn dáhùn àwọn míì dáhùn gbogbo àwọn tó dáhùn yẹn lókè Ògùn ní Ìbàdàn ni èmi náà wá fi tèmi kún un. Ṣé wá rí nítorí dùn mọ́ mi jù ń bẹ́ẹ̀ tí mo fi rántí ọ̀rọ̀ ni pé oògùn tí mo wá fi ilẹ̀ yẹn tó ní bàbá mi mú oògùn kọ́ gan-an oògùn yẹn kò tí kọ́ra gbẹ́yẹ́ lẹ́mọ̀ pọ́nrọ̀ yẹn ti pẹ́ kò tí sí NAFDAC wọ́n ti dá àjọ NAFDAC lẹ́gbàá tí mo sọ yìí ọ̀rọ̀ tí mo sọ mo fi Ọlọ́run ọ̀làyè búra tẹ́lẹ̀ pé ní bá sọ lórí afẹ́fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ òtítọ́ ó sì gbọ́dọ̀ jẹ́ òdodo torí gbogbo èèyàn náà ni wọ́n máa rí tó bá parọ́. Tọ́ àwọn tó coordinate project yẹn gbà náà á pé bàbá kan ní wọ́n ti dàgbà wọn gbà náà Professor Okogun ọmọ bíi Bendelite ni wọ́n Professor Okogun wọ́n wà ní NIPRID Nigeria Natural Medicine Development kìíní wọ́n wà ní Ìjúkàrìmù ní Abuja. Àwọn NIPRID yẹn wọ́n sá fún mi ní orí ọ̀fẹ́ oògùn tá a gbé lọ ńgbà náà wọ́n tẹ̀sẹ̀ ní Nàìjíríà ń bí lẹ́yìn bí ọdún méjì lọ́rọ̀ tí wọ́n sọ wọ́n tó wá padà wá pè mí wípé oògùn yẹn ṣiṣẹ́ wọ́n tó wá gbóògùn yẹn lọ sí Amẹ́ríkà wọ́n tó wá rí pé ó ṣiṣẹ́ fún ikọ́ ọ̀fẹ́ ní ilé gbàgbé lọ́dún náà wọ́n wá padà wá lẹ́yìn ọdún mẹ́rin wọ́n pè mí sí Abuja wọ́n wá fún mi ní certificate lórí egbògi tí mo fi lẹ̀ yẹn kò tí ì sí NAFDAC ńgbà náà torí bàbá yẹn sọ fún mi pé ńgbà yẹn sọ fún NAFDAC láì tí mo ní mo fẹ́ máa ta àwọn oògùn yẹn mo sọ fún bàbá yẹn Professor Okogun wá ní àwọn ọmọ àwọn gan ni àwọn tí wọ́n recruit fún NAFDAC bí nǹkan dákọ̀ àwọn fún tí n bá ti rí oògùn ti mọ̀ pé oògùn yẹn ò lè pa àwọn akéde certificate tí wọ́n fún mi wá fún mi certificate yẹn wọ́n kọ síbẹ̀ pé oògùn yẹn ṣiṣẹ́ fún ikọ́ ọ̀fẹ́ ó tẹ̀tún kò tẹ̀lé pààyàn lára nígbà náà lọ́n tí ó ti sí NAFDAC wọ́n wá fún mi ní owó tó tówó tí ò ṣe dákọ̀ lórí afẹ́fẹ́ owó tí ń rírí láyé owó yẹn ni mo wá fi bẹ̀rẹ̀ gbé ayé tuntun tí tèmi fi yàtọ̀ sí ti bàbá mi tí a fi sísẹ̀ mọ́ nínú ìṣègùn nù rẹ̀ wá àtijọ́ yẹn náà ti tẹ́tí fún certificate yẹn náà ti fún mi ní doctor mo ní àhìn lọ sí school doctor wọn ni tí mo fi kalẹ̀ yìí náà lọ sọ mi certificate táwọn fún mi lọ sọ mi di doctor anybody tó wá challenge mi kí n sọ pé Dr. Lawal ń sọ̀rọ̀ pé àwọn táwọn fún ní doctorate wọ́n ń gba oyè jáde ní tí mo ṣe gba iṣẹ́ ló gbé mi débẹ̀ bàbá yìí lọ wá fún mi nímọ̀ràn pé kí n lọ rèé kàwé sí i bí mo ṣe wá bẹ̀rẹ̀ part time course ní títí mo fi wá parí university tí ó wá ràn mí lọ́wọ́ gan-an láti ṣe research pẹ̀lú àwọn òògùn tí bàbá mi ti ní mo wá ń wò pé àwọn òdiwọ̀n omi ìwọ̀n lè ní síbí méjì ní ẹ fi lò gbàtà gbélé làá parí pé síbí kan ló yẹ kí èèyàn máa lò ó tún wá ràn mí lọ́wọ́ láti tètè tọ́jú èèyàn dáadáa gbogbo àwọn ìrànlọ́wọ́ yẹn àdé àwọn bóògùn ṣe ní ìbàjẹ́ àṣé àwọn bàbá wa náà ní preservative yàtọ̀ sí kẹ́míkà kankan irú kànáfùrù tẹ́ bá ti so oògùn ìbílẹ̀ tọ́jà oògùn tẹ́ bá fi kànáfùrù sí tó bá lo 5 years oògùn yẹn ò ní bàjẹ́ kòkòrò sí níwọ̀ taste ẹ̀ ò ní bàjẹ́ lẹ́nu kò sí òórùn ẹ̀ ò ní bàjẹ́ then kò tó ní expire pé kò lè ṣiṣẹ́ fara kòkòrò kankan ò ní lè wọ kòkòrò àìfojúrí bẹ́ẹ̀ náà ni làṣàǹgbá kí ní èso gbígbá nínú àwọn ìwádìí àti òye tí bàbá mi ti fi yé mi la wá rí wípé bàbá sóògùn ìbílẹ̀ olómi ni nǹkan tá a lè fi dáàbò bò tẹ́pẹ̀ ní preservative tí ò ní jẹ́ wípé kẹ́míkà kankan wà bẹ́ẹ̀ àṣà bàbá wa náà mọ̀ ṣùgbọ́n nígbà tí wọn ò kàwé wọn ò tẹ̀síwájú rẹ̀ wọn Yorùbá yìí fọgbọ́n ara wọn kíní yẹn ń pa ẹ̀kọ́ Yorùbá
tó náà bàbá wa gbẹ́ gan tẹ́ bá fún ọ ní nǹkan agbára bóyá bí oògùn ban tàbí gbé tàbí nǹkan tá a fi sọ de tá bàbá wa fún wa ìdí oògùn wo ti fún ọ pé tó bá fi kíní ìjàlè bí ó ṣe rí fún ọ ní tàbí bá fi ṣiṣẹ́ bí tàbí nǹkan tá a fi àfọ̀ṣẹ́ pé jókòó ọyá máa rìn lọ ọyá kó gbogbo àdánwò rẹ wá tí Yorùbá náà ní agbára àmọ́ wọ́n dáàbò bò nípa ìbúra ìmùlẹ̀ tó o bá fi ṣe bí àwọn bá ṣe fún olè àbí bá ṣe fún ẹni tí ọwọ́ rẹ̀ ọmọ bí ó ṣe rí fún ọ ni so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn níbi tí mo jọ kọ́ ṣe oríire ní ayé tí inú mi dùn mo sì inú mi dùn débi pé ìmọ̀ ìgbà tí mo sì fẹ́ mọ bọ́ lójú mi ni mo ti kọ́kọ́ rówó nù tí mo fi bẹ̀rẹ̀ iléeṣẹ́ tí mo fi ṣe research oríṣiríṣi tó fi wá di pé àwa náà lè ń ṣe oògùn wa ní tìgbàlódé tí ó ṣe pa àjò ìbílẹ̀ lára ibẹ̀ náà rí bẹ́ẹ̀ ti bá wa bí a gbé yín alákọ̀ọ́bù náà wá níbí náà láti wò ó bí wọ́n èèyàn ń fẹ́ lọ sí ìlú òyìnbó tí ọ̀rọ̀ náà lọ bí náà lọ́nà òun ti ṣe láìsí jẹ́ pé a fi agbára ẹ̀mí òkùnkùn sí gbádùn Yorùbá ń dáadáa